Abagazu èèyàn gbọ́dọ̀ ní 3 minutes tó ara 3 minutes náà láti ní ohun tá a ní lára àwọn Amiru Shabab bí àwọn Sírù Aládìsá bá ní àwọn ti gbé Ọlọ́run ti ara tèmi gbé àwọn dìde àwọn tán náà ògo tèmi náà ní lórí ìjókòó yìí. Alhamdulillah. Kálukú ó mọ sọ tiẹ̀ ní sọ́ọ́rí tá a bá ti wà nínú ìjókòó báyìí yàtọ̀ sí kọ́ fẹ́yìn kọ́ rẹ́rìn tákìtì mọ́ ronú gbogbo ronú rẹ bọ́ ti jókòó náà ojú bọ́ ti jẹun bí lọ oúnjẹ sì wà àwọn tó máa ronú torí kálukú nígbà táwọn Amiru sọ̀rọ̀ nísìn àwọn ń sọ̀rọ̀ àwọn tó gbé ògo tàwọn hàn àwọn extrovert àwọn ajidris wọ́n ń sọ̀rọ̀ wọn àwọn Sírù Aládìsá náà jáde àwọn náà sọ̀rọ̀ èmi náà jáde èmi náà sọ̀rọ̀ bó o níwọ náà bó o lọ ṣe ní paná ògo ẹni tó tan ògo rẹ mo ti ń sọ fún ọ lónìí sọrí ohun tí mo kọ lọ́wọ́ nǹkan 6 ní bẹ lápò mi àmọ́ ń lò mọ́ òde máa ń change bọ́ba ṣe lo nǹkan nígbà míì kì í ṣe gbogbo àní ìkáyà tó kọ sọ́wọ́ lọ́mọ rí lò wá ní ànábì Musa nígbà tó yẹ pé òun náà lè máa rí parọ́ mọ́ kọ̀sákọ́lẹ̀ ọ̀ lè parọ́ mọ́ ànábì Muhammad wọn mọ bó ti lò gbà ànábì Musa yìí náà ní ibo ní ó yíra mọ́ yẹ̀pẹ̀ nígbà tó tún dìde ó tún ṣe kí níbo ló ti yíra mọ́ báyọ̀ bá níjà mo kí yín bàbá wa Amiru Jésì mo kí yín ẹjọ́ ìṣẹ́jú 3 ni àwọn ọmọ báwa ti máa ń lò lẹ́kọ̀ọ́ mo wá ń sọ gbogbo àtàwà níjòkó ẹja ronú yóò máa sọ sí ọlọ́kàn mo kí gbogbo àwọn fámìlì bàbá Gaothu mo kí yín tí yóò ní bàjẹ́ mo kí bàbá ìmọ̀ọ́mọ́ àgbà lọ́ba àgùn Ọlọ́run má dà àlàáfíà wọn rú láéláé. Àmín. ìyá tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. amkọ yumi ilé ìka àṣàrí náà ni ọmọ ìwé ibi títí ìsàdúrà náà. ilé ìka àṣàrí náà. bílíwì dáàdì fàkúlà máa ẹ ṣọ́bà bílíwì dáàdì fàkúlì máa. wọ́n ṣe bẹ́ẹ̀ sọ ilé tí wọ́n kọ́ ìbò ti ga tó ìmímọ̀ náà fi pilẹ̀ rẹ̀ fàkúlà máa ni ó pé. bílíwì dáàdì fàkúlà máa. Baba Gaothu ṣebí náà la jòkó yìí mo sì sọ fún ọmọ ní kó máa ronú tọ́mọ ronú òdì wọ́n sọ pé àwọn tó bá ti lówó láyé wọ́n jìyà lọ́run sọ́rẹ́ ní tó lówó láyé wọ́n tún lè lówó lọ́run ó sì lè jìyà láyé kó tún jìyà lọ́run. yóò á dùn. èlùbọ́ sẹ́ẹ̀mọ̀ fàwọn Gaothu wé ni àwọn ajidisi àwọn extrovert sẹ́ẹ̀mọ̀ fi wọ́n wé ni àmọ́ iye ẹni tí ń sunkún tọ́lọ́hún ti ara ti àwọn extrovert àwọn Gaothu àwọn ajidisi tó ti ara ti wọn pé tọ̀hún lẹ́rìn. yóò á dùn. Baba Gaothu ibi tẹ́ ẹ bá ayédè gan kódà ẹlòmíì ò fẹ́ lè dìde pé kálóhùn ó bá wà lìjẹ́ náà kọ́lọ́hùn ó bùn ẹ̀yìn lálùjẹ́ náà tó. fáwọn mi ká mẹ́lìhù. ìní mò ń sọ fẹ́yìn olówó tẹ́fẹ́ sèyàn lóore tẹ́tùn sọ fẹ́ lómi pé ó sì sunkún wá dọ̀ mi wá wọ́n padà sunkún láyé. ilé ìka. ẹ wà àwọn Baba Gaothu bẹ́ẹ̀ nìkan máa sunkún lọ́dọ̀ wọn nísìnyí wọ́n á yanjú ẹ̀ ní ó mọ̀ọ́re kò mọ̀ọ́re wọ́n fi ilẹ̀ ni. bílíwì dáàdì fakulama. Baba Gaothu kí kálukú ó lọ ronú bó ti dèèyàn ọ̀nà rẹ̀ ò jìn ìwọ ni ó ronú tó bá ti láníyàn dáadáa ọ̀rẹ́ ni sopọ̀ mọ́ Baba Gaothu 50 yẹn ti pẹ́ ẹ dákun ẹ bá ń gbà ní ẹjọ́. yóò dùn kọ́bí hàn. Gaothu ẹ̀ ní parẹ́ ẹ̀ ní jábọ́ fáwọn mi ẹ bá ká ń wá 200 méjì ni mẹ́lìhù. ẹ dákun ẹ bá ń gbà ní mo ti gúnlẹ̀ nù 200 méjì ni 200 méjì bẹ́ẹ̀lì méjì ẹjọ́ ẹ dákun ọ̀fọlọ́ bẹ́yìn ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ wàlá ẹ rí bó ti dẹ̀bẹ̀ ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ kó jáde bá náà ẹ kó jáde bá náà ṣé kí n gba transfer ló pè mí ni ẹ dákun ẹ má tẹ báyìí ẹ dẹ́ gba káàsì ẹ kó lè jáde ẹ kó jáde bọ̀dá mi ẹ má ṣe ẹ kó jáde rárá èyí ti fẹ́ jáde èyí pọ̀jù èyí lọ ẹ kọ́kọ́ ké yìí wá náà ọ gbọ́dọ̀ sòwò sọ́ọ̀tì ẹ kó yìí náà wá ẹ tó bá ti ẹ dákun ẹ bá ń yọ ẹ yọ tán ni bọ̀dá mi ẹ má tú àwọn ẹ̀gbọ́n mi wọ́n yí gbè tí rà bá ẹsẹ̀ wọn kú náà ṣùgbọ́n náà rí ká. ó tójọ́ mẹ́ta. ara ti gbẹ kan. àníṣe òkúta. ó hàn yín mọ́. odidi yẹn kò dàbí mọ́ kò yí sí everybody mọ́ everybody sanná ní báyìí. ara ti gbẹ kan. ẹ dákun ẹ já máa lọ sọ́dọ̀ ọ̀dọ̀ àfàwà yèrè fúnra ni a máa lọ báyìí àmọ́ ó yá mọ̀lá ní ṣe ká inú rí dọ̀.